tọ́ra ẹni o because ọ̀rọ̀ tó bá ti bójú ó máa bá mú o ọ̀rọ̀ yóò fọ́ nímọ̀ ọmọ kékeré ń kígbe àgbàlagbà ń kígbe obìnrin ń kígbe ọkùnrin ń kígbe ẹ ti dé sọ̀rọ̀ lu Nàìjíríà ẹdìyẹ wa ti bà lókun ara orókun ara ọ̀rọ̀ ẹdìyẹ ìlú òyìnbó làwa ń gbé àwa náà kò rọ̀ wá lọ́rùn ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ àwa náà kò rọ̀ wá lọ́rùn modern slavery là ń ṣe ẹrú là ń ṣe àwọn obìnrin wa àwọn gbogbo wọn ń ṣiṣẹ́ lọ́sítà ni àwọn ọkùnrin wa yìí tó ń ṣe security àwọn ẹlòmíín iṣẹ́ oríṣiríṣi tí ó tọ́ gbọ́dọ̀ bá lọ́wọ́ ọmọ bá ló ń ṣe. Yorùbá ayé ọba Yorùbá ẹ bá bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ ẹ ẹ̀yin ọba Yorùbá Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ ọba ńlá ẹ jọ̀ọ́ ẹ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho mo kí ẹ o kábíyèsí ẹ jọ̀ọ́ gbogbo ọba lóríṣiríṣi àgbègbè ẹ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ má fọmọ wálẹ̀ ọmọ wa ni ọmọ ẹni ò ṣe làjà ẹni abáṣẹ ibikíbi tá a bá gbàṣẹ ìyẹn dáríjì wá ẹ̀bẹ̀ là ń bẹ̀ ewé oríjì làjà o ẹ jọ̀ọ́ a máa mọ nǹkan tá à ń ṣe báwa ló kàn á jẹ ti débẹ̀ ń sìn ṣé a máa fi Sunday Igboho lẹ̀ ó máa gbé Kútọ̀nù àbí lómẹ̀ àbí kò lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ní gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn olóṣèlú. Hey guys, ẹ káàbọ̀ sórí ètò wa DIGINAIJA. We welcome all of una wey be say una don dey watch us. This one na the channel wey we dey bring una the real gbedu, live events, news, entertainment, lifestyle, and even street shows. And all this one we dey bring una. Make una no forget to, in case una no know, all those people wey be say una don dey follow us and una don dey join us. Make una no forget to dey share our video. Any video wey una see, una dey share am, make una dey follow us and also dey subscribe so that táwa máa upload new videos ẹ lè máa jẹ́ ní alákọ̀ọ́kọ́ tẹ́ máa ṣe kíni tẹ́ máa rí video táwa upload. This one na DIGINAIJA where we dey bring you una better gbedu and ginger thing. Everything we dey bring for here na legit o. No forget share the video make you also dey follow us for more. Because we get plenty things to do today, make we look wetin we get for na today because nǹkan pọ̀ tá máa sọ tá dé máa rí. Make no forget make we dey hear your opinion for the comment section because your mind e go a long way make people sef read am. Now this one wey we talk say make we watch wetin we get for na today. A dey fi gbogbo iṣẹ́ tí wò wá tẹ̀lé fi follow. Kí ló ń ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ subsidies yìí ti sú wa o kí ló ń ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ epo yìí ti sú wa o kí ló ń ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìyà ń jà àwọn èèyàn wa gan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìyà ń jà àwọn èèyàn wa gan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ ṣáà ń gbọ́ bà mí wọ́n ní gbígbó ajá òun pajá gbígbó àgbò pàgbò ẹnu wa ò ní pa wá jọ bọ̀tà láti dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìjọba tó wà nílẹ̀ yìí ìyà ń jà àwọn èèyàn wa gan before you see monkey don see you ọ̀gá wa Jagaban dájú wa kò ní bàjẹ́ láéláé ipò ọlá tẹ wà yẹjọ ẹ bá wa lift àwọn èèyàn wa up ẹ bá wa ṣíjú àánú àwọn èèyàn wa ìyà ń jà àwọn èèyàn wa gan ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ fíìmù la kàn ń wò àárí ẹni good thing anyway ọ̀rọ̀ tó wà nílẹ̀ iṣẹ́ ẹ ṣàbà mú ṣe ẹ jẹ́ kínú àwọn èèyàn wa dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ ní last time mo lówó oríjì lájà à ń bẹ̀yìn náà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá ká máa bèbú ó ti kọjá ká máa ṣépè ó ti kọjá ká máa bára wa jà ẹ̀bẹ̀ là ń bẹ̀ra wa ẹ jọ̀ọ́ ibi tẹ́ bá rí pókù sí ẹ bá wa gbé yẹ̀wò ẹ bá wa ṣe ẹ̀yin náà lè ṣèlú ẹ̀yin lẹ ní ìlú lẹ fẹ́ ṣe ẹ̀yin lẹ ní ẹ fẹ́ ṣe lórí ẹ jọ̀ọ́ bàbá Tinubu brother wa Tinubu Jagaban before you see monkey don see you ẹ jọ̀ọ́ ẹ bá wa tún Nàìjíríà ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ politician tẹjọ́ ọmọ Yorùbá tàtà tẹjọ́ ọmọ Yorùbá gidi ẹ jọ̀ọ́ gbogbo yín la bẹ̀ abẹ̀yìn látòrí gọ́vnà abẹ̀yìn títí dórí sínétọ̀ títí dórí ẹ̀yin kọmíṣánná ẹ̀yin chairman àdúgbò gbogbo yín là ń bẹ̀ ààyè ẹni kọ́kọ́ kú títí dórí kánsẹ́lọ̀ tó kéré jù ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ labẹ̀yìn ẹ bá wa túlù Nàìjíríà ṣe ẹ bá wa tàdúgbò ṣe ẹ bá wa tú stéètì ṣe ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn ọmọ wa kọ́ máa kàn mú dúrọ́ọ̀gì káàkiri àdúgbò
ẹ má sọ gbogbo àwọn ọmọbìnrin daṣẹ́wó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wo bá ṣe lè tú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ń ṣọ̀rọ̀ ìjọba nìkan o àwa aráàlú náà àwa náà ní lọ́wọ́ àdìsẹ́rù ẹni bá wù ló lè gbọ́ ẹni bá wù ló lè gbà àwa aráàlú náà á ní lọ́wọ́ àdìsẹ́rù ẹ jẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ ká tún ara wa ṣe ká túlé ara wa ṣe ká tàdúgbò wa ṣe ìṣọmọdé ni ìṣàgbà ni ẹ jẹ́ ká pa ọ́pọ̀ ká jọ gbélu wa ga tó bá jẹ́ pé nàìjíríà náà la sì fẹ́ dúró sí ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ tó bá jẹ́ pé a máa wà bí wọ́n ṣe fi wá sílẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni tí gbogbo oníkálukú máa di region ẹ̀mú region by region ẹ jẹ́ ká wo ìta bá ṣe we can't continue like this o ẹ jẹ́ kó máa yé yín we can't continue like this we have to put stop to all this rubbish this is getting this is kò fọ́nì mọ́ kò fọ́nì o ẹ má fi ipò fọ́nì o ẹ tó bá fi ipò fọ́nì o ń tọ́ra ẹni o because ọ̀rọ̀ tó bá ti bójú ó máa bá mú o ọ̀rọ̀ yóò fọ́nì mọ́ ọmọ kékeré ń kígbe àgbàlagbà ń kígbe obìnrin ń kígbe ọkùnrin ń kígbe ìjọba tó wà nílẹ̀ yìí ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o kò fọ́nì o ẹ jọ̀ọ́ gbogbo àwọn political detention gbogbo àwọn tẹ̀tì mọ́lé àwọn èèyàn bíi Sunday Igboho àwọn èèyàn bíi Nnamdi Kanu ẹ gbọ́rọ̀ wọn yẹ̀ wò ọmọ ìyá kan náà ní gbogbo wa tó bá yẹ pé abẹ́ ṣòtítọ́ abẹ́ ṣòdodo ẹ jẹ́ ká máa mọ nǹkan tá à ń ṣe ṣèbáwa ló kàn adẹ̀ ti débẹ̀ ń sìn ṣé a máa fi Sunday Igboho lẹ̀ ó máa gbé Kútọ́nù àbí lómẹ̀ àbí kò lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ jọ à ń bẹ̀ yín ní gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn olóṣèlú. àwa ń gbé àwa náà kò rọ̀ wá lọ́rùn ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ àwa náà kò rọ̀ wá lọ́rùn modern slavery là ń ṣe ẹrú là ń ṣe àwọn obìnrin wa àwọn gbogbo wọn ń ṣiṣẹ́ lọ́sítà ni àwọn ọkùnrin wa yìí tó ń ṣe security àwọn ẹlòmíín iṣẹ́ oríṣiríṣi tí ó tọ́ gbọ́dọ̀ bá lọ́wọ́ ọmọ bá ló ń ṣe ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ jẹ́ kí gbogbo wa dìde ká túlù wa ṣe ikú lèrè ẹ̀ṣẹ̀ o ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo wa kò sẹ́ni tó gbọ́n tán bó tilẹ̀ wù kó gbọ́nú kó lágbára kó lówó kó ní gbogbo nǹkan ò lè win ní ayé ló máa padà win ní ẹ àjíjọ wa náà ní ikú lèrè ẹ̀ṣẹ̀ ibi tá ń lọ jìnnà ibi tá ń yá ló pọ̀. I remain the same person. My name remain the same. I go by the name Wole Amode Majaji champion, aka Moonshine Peace Ambassador. Ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo. I wash yourself before you enter. Devil man is around. Máa ṣọ́ra tó bá rìn kó máa ṣọ́ra ẹ̀. Nítorí pé ilé ayé ìyàfọwọ́bà fílẹ̀ ni. Tó bá lo lówó lẹ́ni àwọn kan ti lówó lánàá. Tó bá lo lágbára àwọn kan lágbára jù ẹ lọ. Tó bá lo olóògùn àwọn bàbá ẹ̀dà tó bá ní kùránì ló gbójúlé àwọn tó ní kùránì gangan dà tó bá ní bíbélì ló fi ń ṣèkà àwọn tó ní bíbélì gangan dà ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ò níwà olólẹ́sìn ò lẹ́sìn kankan o ìjọba kú ọ̀run là ń lọ ẹ tó bá pààyàn ò lè jiyàn gbogbo kìràkìtà mo fẹ́ dógún mo fẹ́ dọ́là ìjọ kan ló mọ ọmọ yàrá ẹ̀ ń brain reset brain ara ẹ̀ ṣe normal ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn kò sí nǹkan tó fẹ́ gbàánú pé kò ṣe kàféyàn nǹkan tó bá ṣe ló máa gé ní ẹrù ẹ̀ wà ń bòde ó máa bẹ̀rù ẹ̀ ń bẹ̀ wọ́n lọ́rọ̀ yẹ ọ̀rọ̀ ẹni olóòlò kó lòdò tó bá toko dé tó dé wàá bọ́rọ̀ ẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà là ń sọ ẹ jẹ́ kó máa yé gbogbo wa ó ti tásìkò wọ́n ní àwa ni James Bond of the world wọ́n máa béèrè pé lu wo ló ti wá tó bá ní Nàìjíríà àwọn òyìnbó wá ní don't be shy you are the James Bond of the world àwa ni James Bond of the world so ẹ jẹ́ ká lo James Bond wa ẹ̀ síbi tó dáa ẹ jẹ́ gbogbo wa la ní bad behaviour so ẹ jẹ́ ká máa change ẹ̀ like somebody like me I'm coming from my bad to good from my good to better from my better to best kò sí nǹkan tó amúwáyé kò sí ìta máa mú lọ ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo wa máa rántí ikú lójoojúmọ́ tó bá jí kó rántí ikú tó bá fẹ́ sùn kó rántí ikú kó tó ṣe nǹkan fọmọlàkejì ẹ fi ṣírora ẹ wò ojú ẹ ló pẹ́ sí ogún ọdún bọ̀ wá kọ̀la ibi tá à ń lọ jìnnà ibi tá à ń lọ yà ló jìnnà anyway ẹ jẹ́ ká ṣọ́ra
ẹ jẹ́ ká máa ṣọ́ra lójoojúmọ́ ẹ jọ̀ọ́ àwa táwa ń bí iná ara roko ara adìyẹ akọ manage ni we continue manage anyway. màmá gbowó kú ẹ̀ ló wáyé. màmá gbowó ṣe bẹ́ẹ̀ ó lọ kí màmá tó kú ẹ jẹ́ kí gbowó rí màmá ẹ̀ sójú màmá ẹ̀ tún kú tán sẹ́mu náà ni anyway à ń bẹ̀ yín ni o àmọ̀páwọ̀ ò lágbára à ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ eré oríjì làwa náà já ó pọ̀ lẹ́kùnlé everybody kò sẹ́ni tí ò lè dáwé oríjì àwọn asari ló kù àwọn oríjì la já ewé oríjì la já ẹ jọ̀ọ́ ewé oríjì la já ìpàtàpọ̀ máa wo ìpàtàpọ̀ máa gbẹ̀rì ẹ má jà pọ̀ mọ́ owó gbígbá ẹ bá bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ ẹ ẹ̀yin ọba Yorùbá Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ ọba ńlá ẹ jọ̀ọ́ ẹ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho mo kí ẹ o kábíyèsí ẹ jọ̀ọ́ gbogbo ọba lóríṣiríṣi àgbègbè ẹ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ má fọmọ wálẹ̀ ọmọ wa ni ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ọmọ wa ni kò sí bóyá lè mú akínfọmọ akínlọmọ burúkú fẹ́kùn pàjẹ́ ọmọ wa ni ẹ jọ̀ọ́ ẹ fi brọ́dà wa sílẹ̀ ẹ jẹ́ kó wálé láyọ̀láyọ̀ ló máa délé ẹ̀. Àbá Kyari gan filẹ̀ wọ́n gba 50 million bond tó wà nílé ẹ jọ̀ọ́ bàbá wa Tinubu jagaban before you see monkey don see you please help us do something good help our brother Sunday Igboho please talk about him let's know what is going on kí ni kókó gangan ẹ jọ̀ọ́ ẹ dáríjì wá ọmọdé omi ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ dáríjì wá ewé oríjì la já o ewé oríjì la já ẹni abáṣẹ ibikíbi tá a bá gbàṣẹ ìyẹn dáríjì wá ẹ̀bẹ̀ là ń bẹ̀ ewé oríjì la já o ẹ jọ̀ọ́ gbogbo Gani Adams gbogbo ẹ̀yin OPC ẹ jọ̀ọ́ ẹ bá bẹ̀ wọ́n kó fi Sunday Igboho náà lẹ̀ ẹ jọ̀ọ́ Gani Adams olórí gbogbo yín ẹ bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ kó bá fi Sunday Igboho lẹ̀ whosoever tó bá concern ẹ dá sọ̀rọ̀ yìí kìlò kò jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn àwọn asari dokubo àwọn ló ń kó bọ̀ kiri náà ń parade ẹ̀ yẹn kò sẹ́ni tó sọ nǹkan kan kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o kò jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe normal kò ní bàjẹ́ láéláé ilé ayé àwa lọ ni o àfọwọ́fà filẹ̀ ẹsẹ̀ mẹ́fà ní gbogbo wa kò sí nǹkan tá a jẹ́ tó bá kú lọ́la wọ́n máa gbàgbé orúkọ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ní ẹgbẹ́ bọ́dì yẹn jáde ni kò sí gbogbo táìtù tó bá fi sára ẹ wọ́n máa yọ ni. ìjọ tí Queen Elizabeth kú lu yìí wọ́n yọ gbogbo táìtù ẹ̀ kú òní yẹn tó bẹ́ẹ̀ announce ó sọ pé Elizabeth làwọn máa pè é lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí yọ táìtù lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká jogún ayé má torí ayé kò gbàgbé ọ̀run ẹ ọ̀run wà kò sọ̀rọ̀ kò sẹ́ni tó jogún ayé rí ọ̀run wà kọ̀ǹfàmù ní ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo wa ikú ló ṣọ́ọ̀jù kò yẹ má lọ gọrẹ o má lọ torí owó kò tọmọlúàbí ẹ̀ dànù má lọ torí ọlá kò ta gbogbo kádàrá ilé ayé ẹ̀ dànù wọ́n ní if you do ritual you die if you no do ritual you die kuku no do ritual make you die o because you go die at the end of the day either way either you do ritual or not kuku no do ritual má bá wọn ṣe ritual o but ṣe normal nǹkan tó bá fẹ́ ṣe fúnra ẹni kò ṣe fọ́mọlàkejì ẹ ilé ayé fúgbà díẹ̀ ni o remember life is a journey not a destination. Remember, life is a journey, not a destination.